Gẹ́gẹ́ bí mo ti ń bá ètò mi lọ, to be continue on a Capricorn. Ìkìlọ̀ fún àwọn tí wọ́n lo ìpínràwọ̀ Capricorn, àwọn ni ọmọ tí a bí ní December. A ti ń bá bọ̀ látẹ̀yìn, this is part 2 of it. Nínú part 1 mo ti ṣàlàyé pé àwọn wo ni ó ń lo Capricorn, àwọn tá a bí ní January, ní December 22 to January 19. Ìkìlọ̀ fún wọn kí wọ́n ṣọ́ra láti jẹ́ alágídí, olórí kunkun àti ìwà nìkànjọpọ́n kan ṣọ́ra fún. Kí wọ́n má bàa fi ọ̀rọ̀ kékeré kí wọ́n máa fi bínú. Ó dára kí wọ́n gbẹ́kẹ̀lé Olódùmarè ju ènìyàn lọ. Kí wọ́n gbìyànjú láti kóra wọn ní ìjánu. Kí wọ́n má ṣe fi iṣẹ́ kékeré sílẹ̀ lọ ṣe ńlá. Kí wọ́n má bàa ṣiṣẹ́, kí wọ́n má bàa padà bọ́ sí ìbànújẹ́ àbí ìrònú fún wọn. Nígbà gbogbo sùúrù ni kí wọ́n máa fi lọ ọjọ́ ayé wọn, nítorí ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ejò ń gungi àgbọn. Kó má ṣe bá ènìyàn dá owó pọ̀, nítorí àdánù ló máa ń padà jẹ́ fún wọn. Olúwa ti dá wọn ní ẹni ọlà tí ọ̀tá ò lè dènà ẹ̀ láéláé. Ìwọ ni kó má wá jẹ́ ọ̀tá ara rẹ, ìwọ tó bá ń lo ìpínràwọ̀ Capricorn. Tí ọ̀tá bá tiẹ̀ dìde, àwọn náà máa ń sábà borí. Mo gba ìràwọ̀ yìí ní ìyànjú láti má ṣe kẹ́gbẹ́ ọtí mímu lẹ́yìn tó bá ti pé 50 ọdún 50 years. Kàn ṣọ́ra fún ọ̀rẹ́ ẹgbẹ́ pé a fẹ́ lọ mọtí, àbí mo wà nínú ẹgbẹ́ gúrùpù kan àjọ fẹ́ ṣe àjọyọ̀. Kàn ṣọ́ra gidi. Mo rọ̀ wọ́n kàn ṣọ́ra fún àìṣòótọ́, kí wọ́n má sì ṣe gba ìyàwó níyàwó, kí wọ́n má bàa di wàhálà sí wọn lọ́rùn. Kí wọ́n má ṣe di ènìyàn sínú tàbí gbẹ̀san lára ẹni tó bá ṣẹ̀ wọ́n, ó léwu o. Kí wọ́n má ṣe ro èrò, kí wọ́n sì máa ro èrò dáradára nínú gbogbo ohun tó bá ń ṣe. Ìgbìyànjú ní ìgbésí ayé wọn gbà. Kí wọ́n kún fún ìgbìyànjú nígbà gbogbo, kí wọ́n sì ṣọ́ra fún oníjìbìtì ẹ̀dá láti máa fi dúdú gba funfun lọ́wọ́ wọn. Ọlọ́run ó máa gbé wọn lékè ọ̀tá. Ìlera wọn, àìsàn ìràwọ̀ yìí ni etí dídùn, jẹ̀díjẹ̀dí, làkúrègbé, gìrì, kúrúnà, bí kòkòrò ara kán máa gbẹ́ra, àìsàn wọn nìyẹn. Ẹ̀yìn dídùn, àìsàn wọn ni. Ẹ̀jẹ̀ ríru lè gbẹ̀bùrú wọlé tó bá ń ronú púpọ̀. Kí wọ́n ṣọ́ra nítorí ìfarapa, kí wọ́n ṣáà máa gbìyànjú. Olódùmarè á ṣàánú wọn. Iṣẹ́ tí ó dára fún ìràwọ̀ yìí, iṣẹ́ mẹkáníìkì ó dára fún ìràwọ̀ yìí. Ìwé kíkà, àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀, ká máa sin nǹkan àbí ká máa ṣe iṣẹ́ àgbẹ̀ ó dára púpọ̀ fún wọn. Iṣẹ́ tí ó ń pa ènìyàn lọ́kàn pọ̀, tí kò ní jẹ́ kí ènìyàn máa ronú. Wọ́n lè ṣòwò mọ́tò. Tẹ́tẹ́ títa kò kì í ṣe ọ̀nà wọn. Tẹ́tẹ́ títa, gẹ́gẹ́ bí mo ti ń bá ètò mi lọ, to be continue. Tẹ́tẹ́ títa ò kì í ṣe ọ̀nà ìràwọ̀ yìí. Kí wọ́n ṣọ́ra. Iṣẹ́ títa nǹkan, ìgbìyànjú, bóyá à ń ta nǹkan àdúrà, à ń ta nǹkan adájọ́, àbí adájọ́ dáa fún wọn, agbẹjọ́rò dáa fún wọn, òwò alájàpá ó dáa fún wọn. Kán máa rajà nílùú kan, kán lọ máa tà nílùú kejì ó dáa fún wọn. Àti kí wọ́n máa ṣe eré orí ìtàgé ó dáa fún wọn, lọ́kùnrin àti lóbìnrin. Ìgbéyàwó Capricorn, Taurus, Virgo àti ìràwọ̀ mìíràn pẹ̀lú ó dáa. Wọ́n lè fẹ́ Taurus, wọ́n lè fẹ́ Virgo, wọ́n lè fẹ́ ìràwọ̀ míì. Kán máa gbìyànjú pẹ̀lú sùúrù. Ilé àti yanrìn á fi ṣẹ̀dá wọn. Ọjọ́ tó dára fún wọn jùlọ ní ọjọ́ Sunday. Àwọ̀ tí ó bá ìràwọ̀ yìí mu jù ní àwọ̀ ewéko, green àti dúdú. Black yẹn kó má jẹ́ pure black. Ọjọ́ oríire wọn ni, òǹkà oríire wọn ni 1, 3, 18, 17 and 26. Ó dára púpọ̀ fún ìràwọ̀ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí, mo rọ̀ wá, mo bẹ̀ wá. Olódùmarè ò ní bà iṣẹ́ ọwọ́ wa jẹ́.
a ní kábàámọ̀. Ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa láti ṣe àti lásìkò tí a lè ṣe. Orí wa nígbàbọ̀dé, ṣẹ̀dá wa nígbàbọ̀dé. Fún gbogbo ìwọ tó ń wò mí nígbà àkọ́kọ́, orúkọ mi ni Yèyé Ọ̀ṣunbùkọ́lá Olómi Tútù Afẹ́fún dára rẹwà omi. Please let me share this video. Olódùmarè bless all the hands that share it. This is the complete of Capricorn story tí à ń bá lọ.